àwọn ìjọba ló yẹ kó provide ìwé táwọn ọmọ lò ara dividends of democracy ni ṣùgbọ́n gbà. Orúkọ mi ni Alaye. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run adẹ̀yìn ànígbà àwọn ọmọ òjíṣẹ́ rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò SBS 96.9 Salman Babatunde Salman. Mo jẹ́ atọ́kùn àti olóòtú ètò kan tá a pè ní ìrànlọ́wọ́ mẹ̀kúnnù lórí SBS 96.9 èyí tí a máa ṣe ní gbogbo ọjọ́ Sunday 3 to 4 là á máa ṣe. Ibẹ̀ là á máa ti ran àwọn tí ó bá kù díẹ̀ káàtó fún láwùjọ, àwọn tí ò rówó hospital san à ń fún wọn lówó, àwọn tí ò gbádùn à ń tọ́jú wọn, àwọn tí ò róúnjẹ jẹ à ń rán àwọn ọmọ lọ léèwé. Ṣùgbọ́n tí a wá rí pé àwọn ọmọ fẹ́ wọlé, mo wá pe gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ètò yìí lórí atọ́hùn pé báwọn ọmọ ṣe fẹ́ wọlé ìwé yìí, àwọn ìjọba ló yẹ kó provide ìwé táwọn ọmọ lò ara dividends of democracy ni ṣùgbọ́n gbàtà àrí gọ́ọ̀mẹ̀ntì kan àwọn prefect administration àwọn ọmọ sí even including local government chairman wọ́n máa fún àwọn ọmọ ní notebook. Ìgbà tí mo sáwà wòye pé àríwẹ̀ lọ́dún yìí mo fẹ́ sọ lórí program pé mo fẹ́ káwọn aráàlú ràn wá lọ́wọ́ ẹni ó dá 1,000 ẹni ó dá 2,000 bá a ṣe rówó nù á dẹ̀ ra àwọn ìwé tó lọ bí 150,000 naira pẹ̀lú bírò làwọn fi fún ọmọ kọ̀ọ̀kan. In fact àwọn ìṣirò tá a ìṣirò pé àmọ́ fọmọ kan ní big note márùn-ún pẹ́ńsù kan bírò kan fún 200 students ṣùgbọ́n gbà tí a rí àwọn èrò going to 1,000 students lénìí pẹ̀lú àwọn kékeré yìí náà lè witness nígbà tí ẹ débi báyìí làwọn fi fún àwọn ọmọ kọ̀ọ̀kan ní ìwé 2 bírò kan pẹ́ńsù kan. Láti àná ìlàbẹ̀rẹ̀ sà. Kò sí ọ̀nà tí a gbà rówó olóòtú ètò àtótó arére tayọ pé lórí program tá à ń ṣe ní every Sunday ní 3 to 4 a máa béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn aráàlú tá a sì ní àkáǹtì tí àwọn aráalé máa fi ràn wá lọ́wọ́ UBA account 2332873655 ibẹ̀ ni àwọn èèyàn ti máa ràn wá lọ́wọ́ owó tá a wá gádà lánàá la wá fi lọ ra ìwé la fi wá pín fáwọn èèyàn lẹ́nu. Ǹjẹ́ tí ẹ̀ kàn síjọba bí àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́ lórí ètò yìí? Ṣe rí olóòtú irú wa ò tún gbọdọ̀ máa káàkiri ọ́fíìsì mọ́ pé à ń wá kíní kan èèyàn kàkà àbùkù ni because bàbá wa kọmíṣánná lọ wọ́n ń ṣe wọn fún alápọ̀nmẹ́ǹtì bàbá wa ṣe àmọ́ local government lọ wọ́n ń ṣe fún alápọ̀nmẹ́ǹtì lèmi náà fi ara jòkó pé gbogbo ìrànlọ́wọ́ tá a bá rí o à ń rí lórí rédíò. Kí wá ní ìmọ̀ràn tí mo ẹ ṣeun ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn òbí pé kí kálukú múra sáwọn ọmọ ẹ o kí kálukú mú ẹ má depend lórí ìjọba o kálukú náà ríbi tá a dé lónìí ẹ má depend lórí ìjọba because most of àwọn senators àwọn house of rep house of assembly kò sẹ́ńtà àti pé lórí program ìrànlọ́wọ́ mẹ̀kúnnù ààrẹ tó ní breast cancer ààrẹ tó bẹ́ suppression kò sẹ́ńtà kankan tó ràn wá lọ́wọ́ rí àwọn èmi pẹ̀lú ẹ tó ń gbọ́ ìrànlọ́wọ́ mẹ̀kúnnù ní SBS 96.9 àwọn ni wọ́n ń dá tọ́rọ́ kọ́bọ̀ làwọn fi solve problem àwọn èèyàn. Èyí tẹ̀ ń ṣe tẹ́ ẹ fẹ́ fi gbé gbá òṣèlú ni àbí ẹ fẹ́ jẹ́ lọ́jọ́? Ọmọ àfáà ni mí àfáà sì ni mí mi ò ní ṣòṣèlú láíláí tí ó fi kú kóòtìtì mi ò ní ṣòṣèlú. Àtẹ́lẹwọ́ yìí ẹlòmíì wo àtẹ́lẹwọ́ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó kàn ṣùgbọ́n gbàtẹ́ mi wo àtẹ́lẹwọ́ mi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló kàn mí mo fi ń ṣàánú màá sì mọ ṣàánú ni láyé bẹ́ẹ̀ bá fún wa ní 1 million lánàá ìwé àti báírò láfihàn in fact sir mo tó pe àwọn kan àtún àwẹ̀ láàárọ̀ náà. Almubarak Ahmad Alaye olóòtú àti atọ́kùn ìrànlọ́wọ́ mẹ̀kúnnù ní rédíò SBS 96.9 ọlọ́jẹ̀ Ìlọrin.